kalẹ̀ ìròyìn àṣálẹ́ lóde sojú ìròyìn láti iléeṣẹ́ Nta Ijebu Ode Adétóyè Adébíyàn lórúkọ ní ìròyìn ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yan ọ̀gágun Christopher Musa gẹ́gẹ́ bí alákòóso fún ètò ààbò orílẹ̀-èdè. Nínú ìwé tí ààrẹ kọ ránṣẹ́ sí ààrẹ ilé aṣòfin àgbà Godswill Akpabio tó fi dáhùn ìsílẹ̀ pé ọ̀gágun Musa ni yóò rọ́pò Alhaji Muhammad Badau Abubakar ẹni tó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ ní ọjọ́ Ajé. Ọ̀gágun Musa jẹ́ ọmọ ọdún méjìdínlọ́gọ́ta tí a bí ní ìpínlẹ̀ Sokoto lọ́dún 1967. Ó jẹ́ ọmọ ogun orílẹ̀ tó tayọ tó sì ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alága àwọn òṣìṣẹ́ aláàbò àti láti ọdún 2023 títí di oṣù kẹwàá ọdún 2025 tó sì tún gba àmì ẹ̀yẹ àwọn ọmọ ológun Colin Powell lọ́dún 2012. Ó kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ gíga ẹlẹ́ẹ̀kejì nílùú Sokoto. Lẹ́yìn náà ó lọ sí ilé ẹ̀kọ́ gíga nílùú Zaria níbi tí ó ti kẹ́kọ̀ọ́ títí di ọdún 1986. Ó tún darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ ológun ilẹ̀ Nàìjíríà níbi tí ó ti gba ìwé ẹ̀kọ́ gíga nínú ìmọ̀ sáyẹ́ǹsì ní ọdún 1991. Ní ọdún 2021, ọ̀gágun Musa ni wọ́n yàn gẹ́gẹ́ bí olùdarí agbègbè ogun ìṣàkóso Adikai. Lẹ́yìn náà ó di adarí ẹgbẹ́ àwọn ọmọ ológun orílẹ̀ kí ó tún jẹ́ alága fún àwọn òṣìṣẹ́ elétò ààbò lábẹ́ ààrẹ Tinubu ní ọdún 2023. Nínú ìwé tí ààrẹ Tinubu kọ ránṣẹ́ sí àwọn aṣòfin, ó ṣàfihàn ìgbàgbọ́ rẹ̀ nínú iṣẹ́ ọ̀gágun Musa láti lè tukọ̀ iléeṣẹ́ ètò ààbò àti láti mú ààbò orílẹ̀-èdè Nàìjíríà lágbára sí i. Àti ṣàpèjúwe àwọn akọ̀ròyìn ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ààbò àkọ́kọ́ orílẹ̀-èdè ní lílòdì sí ìjọba gírímọ́ńkáì, níbi tí ìjọba àpapọ̀ tuntun jẹ́ kó yé gbangba ní pé òmìnira àwọn akọ̀ròyìn kì í ṣe ohun tí ó ṣe fọwọ́ yẹpẹrẹ mú, ó sì jẹ́ ọ̀kan pàtàkì nínú ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kashim Shettima ló fi eléyìí léde níbi àpéjọ ọdún 2025 àti ìpàdé gbogbogbò ti iléeṣẹ́ akọ̀ròyìn lágbàáyé nílùú Àbújá, tí àkòrí ètò ọ̀hún sì jẹ́ ṣíṣàtúnṣe gbogbo ohun tó ń dákùkùlajà mọ́ àwọn akọ̀ròyìn àti bí a ṣe lè dáàbò ìjẹ́ pàtàkì ìjọba àwùjọ ní ilẹ̀ Nàìjíríà. Akọ̀ròyìn wọn láti ilé aṣòfin Abdulrahman Jibrila ló jábọ̀ ìròyìn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun aṣòfin Adémọ́lá Adélékè ti kéde pé ó ti kọ ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ olóṣèlú PDP. Nínú àtẹ̀jáde kan tí alágbàwé rẹ̀ sọ síta, Malam Ọláwálé Rasheed jẹ́ kó di mímọ̀ wípé ìpinnu ìkúrò náà jẹ́ dandan látàrí ìṣòro tó wà láàrin àwọn adarí ẹgbẹ́ náà lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìwé tí gómìnà náà kọ sí alága ẹ̀ka kejì Ságbà Abógundé ní ìjọba ìbílẹ̀ Ẹdẹ North nípínlẹ̀ Ọ̀ṣun, fi hàn wípé gómìnà ti buwọ́ lùwé láti má jẹ́ ọmọ ẹgbẹ́ olóṣèlú náà mọ́ láti ọjọ́ kẹrin oṣù kọkànlá ọdún 2025. Gómìnà Adélékè tún dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ olóṣèlú PDP fún gbogbo àǹfààní tí wọ́n fún un láti di aṣòfin tó ṣojú ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ náà. Ìṣòro àìní-ètò ààbò tó péye tó ń jà rìnrìn jákèjádò orílẹ̀-èdè ti bẹ̀rẹ̀ sí ní wọ inú ìpínlẹ̀ Kwara tí a mọ̀ sí ìlú tó fọkànbalẹ̀ tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí àwọn ajínigbé ṣe ń fara ní àwọn agbègbè àti jíjí àwọn olùgbé agbègbè náà gbé, eléyìí tó tún mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wà ní inú fu àyàfu. Ṣọlá Wahid jábọ̀ ìròyìn wípé bó tilẹ̀ jẹ́ pé omi àláfíà ìlú náà ti ń dàrú látàrí ìṣòro ìkọlù àti wípé ìgbìyànjú ìjọba láti dojúkọ ìṣòro ìpèníjà ètò ààbò ọ̀hún ti mú àbájáde rere wá. Nínú ìlànà yíyan ọba Àwùjalẹ̀ tuntun nílẹ̀ Ìjẹ̀bú, ìgbìmọ̀ aláṣẹ ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ti fi ìwé ìtanilógbó ránṣẹ́ sí ilé ọba Fùsẹ́ngbùwà pé kí wọ́n jọ̀wọ́ àwọn olùdíje tí wọ́n fẹ́ fà kalẹ̀ láti díje fún ipò Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú Òde tó tún jẹ́ olórí ọba fún gbogbo akilẹ̀ Ìjẹ̀bú. Kíkàjáde ìwé náà wáyé ní agboolé ọba Fùsẹ́ngbùwà nílùú Ìjẹ̀bú Òde. Akọ̀ròyìn wa Blessing Adéwì bá wọn pèsè síbẹ̀, ẹ gbọ́ ìròyìn náà síwájú sí i. Gbogbo ìgbòkègbodò láti yan Àwùjalẹ̀ tuntun ti Akilẹ̀ Ìjẹ̀bú ni ó ti ń lọ lẹ́sẹẹsẹ bí àwọn mọ̀lẹ́bí ìdílé tó kàn láti fa ọmọ yìí lẹ̀ yẹn ìdílé Fùsẹ́ngbùwà tí wọ́n kórajọ sí ilé ńlá Àgùnṣẹ̀bí nílùú Ìjẹ̀bú Òde láti gba àwọn aláṣẹ láti ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde lálejò lórí bí ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ṣe ní ìpinnu láti wá fún àwọn ìdílé náà ní ìwé ìtanilógbó fún ìgbáradì wọn fún yíyan ọmọ yìí. Èyí ló fojú hàn gbangba bí ìdílé náà ṣe múra lẹ̀ láti yan ọmọ yìí sílẹ̀ fún àpèrè Àwùjalẹ̀ tuntun. Alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde
lẹ́ni tí akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ìyẹn ọ̀nàrẹ́bù Abíọ́dún Ọ̀kẹ́ ṣojú fún nígbà tí ó ń ka ìwé ìtètè yan ọmọ oyè sí orí àpèrè fún àwọn mọ̀lẹ́bí. Níbẹ̀ ni ó ti sọ wípé lára ìgbáradì wọn ni ìgbésẹ̀ tí wọ́n gbé yìí. Ó wá rọ ìdílé àwọn mọ̀lẹ́bí Fúsẹ́bùwà láti ṣe gbogbo ẹ̀ lẹ́sẹẹsẹ kí wọ́n ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ kí àkóyawọ́ àṣà ohun ìṣe Akilẹ̀ Ìjẹ̀bú jẹyọ nínú ẹnikẹ́ni tí wọ́n bá yàn sípò Àwùjalẹ̀. a sọ fún àwọn royal family fún ọmọ oyè sí ti fún àwọn àfọ̀bàjẹ́ 14 days láti èní lọ à ń expect àwọn orúkọ yẹn. Ọ̀túnba Lateef Owóyẹmí ó fi ẹ̀mí ìmoore hàn fún ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde fún kíkà wọn yẹ àti ìgboyà tí wọ́n ní fún mọ̀lẹ́bí wọn. Ó wá fi yé wọn wípé ọjọ́ 14 tí ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde fún wọn láti yan ọmọ oyè sí orí àpèrè kò ní kọjá, léyìí tó sì fi dá wọn lójú wípé iṣẹ́ ti ń lọ lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ láàrin àwọn mọ̀lẹ́bí, pàápàá jùlọ láti lè jẹ́ kí ìṣọ̀kan wáyé kí ẹnu lè kò. irú nǹkan tó ṣẹlẹ̀ lénìí 100 ọdún ló ti ṣẹlẹ̀ gbẹ̀ndìlé wa adé ń fi yé gbogbo ilẹ̀ Ìjẹ̀bú àti Ìjẹ̀bú Òde particularly pé lágbára Ọlọ́run wọ́n á sọ pé wọ́n rú ọba ìrí ní dáadáa tó máa ṣe fún Ìjẹ̀bú lágbára Ọlọ́run ojú àlódé máa ṣe á san ọkùnrin á san obìnrin á san ọmọdé á san àgbàlagbà lágbára Ọlọ́run. tìdùnnú tayọ̀tayọ̀ ní ìdílé ọba Fúsẹ́bùwà á wà nígbà tí wọ́n gbé ọ̀pá àṣẹ Àwùjalẹ̀ wá síbi àpéjọ náà tí ìdùnnú yìí sì jẹyọ láti ara ohun tí wọ́n ti ń retí lóhun tó ti ṣẹlẹ̀ nínú ìdílé ọ̀hún nìkan bíi 100 ọdún sẹ́yìn. Láti iléeṣẹ́ Nta Ijebu Ode, Ìdòwú Ògúnbàjò ló ń ṣàtúpalẹ̀ ìròyìn. Ìjọba àpapọ̀ ti tú ìròyìn àyẹ̀wò agbègbè ọ̀gbìn àpẹẹrẹ orílẹ̀-èdè ìtọ́dún 2023 síta. Àyẹ̀wò náà tí ọ́fíìsì ìṣirò orílẹ̀-èdè ṣe pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìjọba tó ń mójútó ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ, ẹgbẹ́ àgbáyé fún oúnjẹ àti ọ̀gbìn àti ilé ìfowópamọ́ àgbáyé fi hàn pé ọdún 2023 orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn ilé tí ń ṣe iṣẹ́ ọ̀gbìn tí iye wọn tó bí 40 mílíọ̀nù. Musa Baba Aliyu ló jábọ̀ ìròyìn. Ìròyìn wọn fún ti àṣálẹ́ ọjọ́ tòní kò ní jù báyìí lọ. Orúkọ tí mo yí padà Adétóyè Adéjọ́ títí dọ̀la ó dàbọ̀.